Mo gbàdúrà fún Alhaji Dr. Oriyomi Hamzat lórúkọ Jésù ẹ ní jábọ́. I pray for you in the name of Jesus. Ọlá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Mo gbàdúrà fún yín Alhaji Oriyomi Hamzat, ìdìde ẹ̀dá lẹ̀ ń wá. Ìdìde ẹ̀dá lẹ̀ ń wá. Ìtẹ̀síwájú ẹ̀dá lẹ̀ ń wá. Àti jẹ àti mú ẹ̀dá ń lẹ̀ ń wá. Gbogbo ọjọ́ ayé yín bí ó ṣe dáa fún yàn lẹ̀ ń lé. Gbogbo ẹni tó ń sáré pé kẹ́ ẹ wálẹ̀, wọ́n máa fi ọwọ́ ara wọn ṣera wọn. Mo ṣe wà ní ọ́fíìsì lọ́sàn yìí, ẹ̀mí Olúwa tọ̀ mí wá fi àdúrà ran ìránṣẹ́ yìí lọ́wọ́. Bàbá lẹ jẹ́ sí wa, ẹ̀gbọ́n lẹ jẹ́ sí wa, Alhaji Dr. Oriyomi Hamzat. Bí ayé ṣe fẹ́ kórí, bí ọ̀tá ṣe fẹ́ kórí fún yín, lórúkọ Jésù kò ní rí bẹ́ẹ̀. You are passing through a lot right now. Àráyé sọ̀rọ̀ ìgbà tí a ríra yẹn last náà la ríra last. I am praying for you from the bottom of my heart. I am praying for you from the inner part of my heart. Láti inú ọkàn mi wá, Alhaji Dr. Oriyomi Hamzat, ẹ ní wálẹ̀. Ohun tó ṣẹlẹ̀ yìí, kò sí tí Ọlọ́run ò mọ̀ sí, kò sí bí ìṣẹ̀lẹ̀ yìí ṣe fẹ́ wáyé tí ayé ò ní dárúkọ yín nínú ẹ̀. Torí bí mo ṣe wò ó, ọ̀dọ̀ yín ni wọ́n ti wá polówó nǹkan yẹn. Àbí kò sí ẹ̀sùn kankan lọ́wọ́ yín bó tilẹ̀ wù kó mọ. Gbogbo ẹni tó ń sáré kẹ́ ẹ ṣubú, ìránṣẹ́ Ọlọ́run ni yín, let me call you ìránṣẹ́ Ọlọ́run Alhaji Dr. Oriyomi Hamzat. Gbogbo ẹni tó bá ń sáré kẹ́ ẹ ṣubú, lórúkọ Jésù Olúwa máa bì wọ́n ṣubú. Mo gbàdúrà ẹ ò ní dààmú. Mo gbàdúrà ẹ ò ní dààmú lórí ara yín, lórí ọmọ, lórí aya, lórí ilé iṣẹ́ tẹ́ ẹ ní. Ẹ ò ní dààmú. Orí àwọn arúgbó tẹ́ ẹ ti ràn lọ́wọ́, orí àwọn ọ̀dọ́ tẹ́ ẹ ti ràn lọ́wọ́, orí àwọn opó tẹ́ ẹ ti ràn lọ́wọ́, orí gbogbo ènìyàn tẹ́ ẹ ti ràn lọ́wọ́, tẹ́ ẹ ti dùn nínú. Ó tó àkókò tí àwọn orí yẹn máa dìde láti jà fún yín. Ọlọ́run fúnra rẹ̀ yóò jà fún yín. Ọlọ́run fúnra rẹ̀ yóò jà fún yín. Ọlọ́run fúnra rẹ̀ yóò jà fún yín. Bí mo ti ń fẹ́ kó rí fún yín, kó rí bẹ́ẹ̀ fẹ́mi náà. Bí mo ti ń fẹ́ kó rí fún yín, Alhaji Dr. Oriyomi Hamzat, kó rí bẹ́ẹ̀ fẹ́mi náà. Mi rí time láti jókòó ṣe fídíò. Mo ṣe wà nú mọ́tò nsìn ni mo ṣe ní kí n ṣe wọn bá tí n bá lè ṣe. Alhaji Dr. Oriyomi Hamzat, lórúkọ Jésù ẹ ní wálẹ̀, 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 ẹ ní wálẹ̀. Olúwa yóò gba ìjà yín jà. Olúwa yóò gba ìjà yín jà. Ọlọ́run yóò gba ìjà yín jà. Eléyìí dàbí ìdánwò. Ó dàbí ìdánwò lọ sínú ògo tuntun, lọ sínú ògo mìíràn. Ẹ má bínú, mo ń drive lọ́wọ́ ni. Eléyìí dàbí ìdánwò. Ó dàbí ìdánwò. Ó dàbí ìdánwò sínú ògo mìíràn. Ó dàbí test sínú ibi gíga mìíràn. Lórúkọ Jésù, ìpele tó kàn tọ́lọ́run mú yín lọ, ó máa mú yín débẹ̀. Ìránṣẹ́ Ọlọ́run Alhaji Dr. Oriyomi Hamzat, mo gbàdúrà ẹ ò ní ṣubú, ẹ ò ní dààmú, ẹ ò ní ṣubú, ẹ ò ní dààmú, ẹ ò ní ṣubú, ẹ ò ní dààmú. Mo gbàdúrà fún ọmọ wa náà, Sílẹ̀kùn Ọlá, olórin Naomi. Mo receive message àwọn náà bóyá látọ̀dọ̀ PA wọn, I don't know, bí a week àbí ó kù 2 weeks tí ìṣẹ̀lẹ̀ yẹn máa ṣẹlẹ̀. Mo rò pé mi mọ̀ bóyá program yẹn náà ló fẹ́ invite me, I don't know. So wọ́n text nígbà yẹn bẹ̀ tí mi rojú ráyè dá message yẹn lò ń lọ títí. Mo gbàdúrà mọ̀mọ́ olórí Naomi, Sílẹ̀kùn Ọlá, lórúkọ Jésù ẹ ò ní ṣoore dáràn, 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 ẹ ò ní ṣoore dáràn. Alhaji Dr. Oriyomi Hamzat, ẹ ní ṣoore dáràn. Mọ̀mọ́ Sílẹ̀kùn Ọlá,
olórí Naomi, ẹ ò ní ṣoore dáràn, 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 ẹ ò ní ṣoore bọ́ sínú wàhálà, ẹ ò ní ṣoore bọ́ sínú ìdánwò. Olúwa yóò wà pẹ̀lú yín o, 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 Olúwa yóò wà pẹ̀lú yín o. Alhaji Dr. Oriyomi Hamzat, Olúwa yóò wà pẹ̀lú yín. Olórí Ṣílẹ̀kùn Ọlá Naomi, Olúwa yóò wà pẹ̀lú yín, Olúwa yóò wà pẹ̀lú yín, Olúwa yóò wà pẹ̀lú yín, Olúwa yóò wà pẹ̀lú yín. Ibikíbi tẹ́ bá wà, Olúwa yóò dì yín mú. Ọlọ́run yóò jẹ́ àlàáfíà yín, yóò jẹ́ okun yín. Ọlọ́run yóò jẹ́ àlàáfíà yín. Ọlọ́run yóò tù yín nínú. Ọlọ́run yóò jẹ́ àlàáfíà yín. Ọlọ́run yóò tù yín nínú. Ọlọ́run yóò jẹ́ àlàáfíà yín. Olúwa yóò tù yín nínú, yóò tù yín lọ́kàn, yóò tù yín nínú, yóò tù yín lọ́kàn. Ẹ ò mọ̀ pé bó ṣe máa rí nìyẹn. Kò sẹ́ni lè mọ̀, kò sẹ́ni lè mọ̀. Chọ́ọ̀chì náà ń kọ́ńtró èrò, chọ́ọ̀chì náà àbí ibo ni crowd ti sí, ṣùgbọ́n tọjọ́ yẹn ó yí Ọlọ́run, tọjọ́ yẹn yí Ọlọ́run. Àdúrà mi ni pé àlàáfíà yóò bá àwọn ẹbí náà, gbogbo ẹbí tí nǹkan yẹn ṣẹlẹ̀ sí, gbogbo ẹbí tí ọmọ wọn tó tí wọ́n sọmọ nínú ìṣẹ̀lẹ̀ náà, mo gbàdúrà lórúkọ Jésù, Olúwa yóò tù yín nínú, Olúwa yóò tù yín nínú, Olúwa yóò ránṣẹ́ àánú sí yín, Ọlọ́run yóò ránṣẹ́ àánú sí yín, Ọlọ́run yóò ránṣẹ́ àánú sí yín, Ọlọ́run yóò ránṣẹ́ àánú sí yín. So Alhaji Dr. Oriyomi Hamzat àti màmá olórí Naomi Ṣílẹ̀kùn Ọlá, lórúkọ Jésù, àánú Ọlọ́run kò ní fi yín sílẹ̀, àánú Ọlọ́run kò ní fi yín sílẹ̀, lórúkọ Jésù. Bí ayé ṣe fẹ́ kó rí, kò ní rí bẹ́ẹ̀ fún yín o, 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 kò ní rí bẹ́ẹ̀ fún yín o. Ẹ ó máa tẹ̀síwájú, ẹ ó máa tẹ̀síwájú, ẹ ó máa tẹ̀síwájú lórúkọ Jésù, 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 ẹ ó máa tẹ̀síwájú. Bẹ́ẹ̀ ni yóò dẹ̀ rí. Ògo ni fún Olúwa, ògo ni fún Olúwa, ògo ni fún Olúwa, ògo ni fún Olúwa, ògo ni fún Olúwa. Jésù Olúwa wa, àmín. Ẹ má rẹ̀wẹ̀sì o, Alhaji Dr. Oriyomi Hamzat, ẹ má rẹ̀wẹ̀sì, ẹ má rẹ̀wẹ̀sì. Aṣíwájú wa lẹ jẹ́ nínú gbogbo nǹkan wọ̀nyí, bàbá lẹ jẹ́ fún wa. Ẹ má rẹ̀wẹ̀sì, ẹ má káàárẹ̀, ẹ tẹ̀síwájú, ẹ tẹ̀síwájú, ẹ má rẹ̀wẹ̀sì. Ìwé orin wa ní máa ṣiṣẹ́ lọ, má ṣe wá ìsinmi, máa fúrúgbìn, olùkórè ń bọ̀, ojú Olúwa ń wo iṣẹ́ rẹ̀, àwọn màlẹ́kà mímọ́ wọ́n wọ̀. Bá ṣeré bá ṣe ibi, èrè iṣẹ́ rẹ̀ ìwọ ó gbà. Ire lẹ́ ń ṣe, ẹ ó gba ire lórúkọ Jésù, lórúkọ Jésù. Ọlọ́run ní fi yín sílẹ̀, Ọlọ́run ní kọ̀ yín sílẹ̀ o. Olórí Naomi, Ọlọ́run ní kọ̀ yín sílẹ̀, Ọlọ́run ní fi yín sílẹ̀. Ẹ kú iṣẹ́ aráàlú, ẹ kú kó lè dá lórúkọ Jésù. Ẹ bá àánú pàdé, agbára Ọlọ́run kò ní fi sílẹ̀. Gbogbo ìdílé tí nǹkan yẹn ṣẹlẹ̀ sí, Ọlọ́run yóò dì yín mú o, 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 in Jesus name. Ẹ ṣé o. Ẹ kàn jẹ́ ń fi ìkìlọ̀ díẹ̀ lẹ̀ fún àwa tí a máa ń lọ tí wọ́n tá bá ti ní ká wá gba nǹkan tá a máa ń lọ síbẹ̀. Ẹ jọ̀ọ́ kí kúkú ṣe pé nǹkan yẹn ò ní kárí. Jẹ́jẹ́ mọ̀ pé táwọn èèyàn bá ní sùúrù, táwọn èèyàn bá ń ṣe sùúrù, táwọn èèyàn bá ń calm down láti gba nǹkan, Ọlọ́run gbọ́, nǹkan yẹn á tó àtúnṣekù. Kíní kan ni mo rí lára àwọn èèyàn wa, ojú kòkòrò. Ẹlòmíì ti gbà, ó tún fẹ́ gbà sí, àìní tẹ́lọ́rùn, àìní ìfarabalẹ̀. Wọ́n máa ní ẹ ní sùúrù kíní máa kárì. Ẹlòmíì ò ní gbọ́. Ẹ ní sùúrù, àwọn ìyá arúgbó, àwọn opó, àwọn ọmọdé, ẹ jọ̀ọ́ ẹ já máa ṣe sùúrù, ẹ já ṣe sùúrù. Kò sí ìtálá yóò fi ká iná mọ̀ pín nǹkan. Jésù gan fún rẹ̀, òun gan bọ́ ẹgbàájì èèyàn. Jésù fún rẹ̀, Mark 8 nínú ìwé Mark orí 8, Jésù fúnra rẹ̀ kò rán àwọn èèyàn lọ torí pé bí ń pa wọ́n. Jésù bọ́ ju gbogbo àwọn èèyàn tá à ń kó jọ ń sìn lọ. Jésù bọ́ jù wọ́n lọ. Ìgbà yẹn wọn dẹ̀kẹ́ ń ka obìnrin, wọ́n yìí ka ọmọdé. Sà níbì kan wọ́n náà ka ọkùnrin 5,000. Nínú Mark 8 wọ́n ní wọ́n ka ọkùnrin 4,000 láì ka ọmọdé, láì ka àwọn ìyàwó wọn. Ẹ wá imagine ibi tán ti bọ́ èèyàn bíi 20,000, kí ló fẹ́ ṣẹlẹ̀ ńbẹ̀? Sùúrù ni, ẹ já máa na sùúrù sí. Tálá yóò fi parẹ́ ni wọ́n máa pín nǹkan. Kò lè parẹ́ pé ká máa pín nǹkan, kò possible, because aláìní ò lè tán láyé. Bó ti wà láì dùkọ́ ṣe ló ń bẹ ní ìsìn bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ nígbàgbọ́ ayé nìpẹ́ fún àmì. Aláìní ò lè tán, kò possible. Àwọn kan ó ní, àwọn kan ó ṣaláìní, ẹ lọ dìyẹn mú. Àwọn kan máa ní, àwọn kan ó ṣaláìní. So in that case, àwọn tó bá kù díẹ̀ káàtó fún, tó bá ní ó yá o, ẹ wá gba nǹkan o,
ká ṣe sùúrù, ká ṣe sùúrù, ká ṣe sùúrù. Yóò kárí ẹlòmíì bí kó tètè gbà kó máa lọ. Ẹlòmíì ojú òkòrò pé jẹ́ n tètè gbà kí n tún lè gbà míì sí. Ẹ jọ̀ọ́ ẹ má jà sọ àwọn yẹn lórúkọ. Mo fi Kristi bẹ̀ wá lórúkọ Jésù àmàrí ànúgbà. Dr. Ẹ̀gbọ́n wa bàbá wa Alhaji Dr. Oriomi Hamzat, you know I love you, sir. You know I love you. Ọlọ́run yóò wà pẹ̀lú yín àtẹ̀yìn àti iléeṣẹ́ yín ẹ̀ ní jábọ́ lórúkọ Jésù ẹ̀ ní dààmú. Ẹni bá ní ẹ jábọ́ yóò fi ọmọ ẹ̀ kí in the name of Jesus. Ẹ pẹ̀lẹ́, God bless you. I love you. Mọ́mí Dr. Ṣílẹ̀kùnọlá Olórí Naomi, ẹ pẹ̀lẹ́ mà, ẹ pẹ̀lẹ́ mà, ẹ pẹ̀lẹ́ mà. God bless you. Mi ò mọ hospital tẹ̀wá ní mi bá wá kí yín o. Mo rí mẹ́sẹ̀gì PA yín nígbà ìfẹ́ ṣe kíní yẹn. God bless you ma. Yóò dára fún yín o. Ẹ pẹ̀lẹ́, ẹ̀yin lovers wa ojú òní tì yín. Ẹ ṣé o. God bless you. I love you. Ẹ má má jẹ́ kí Alhaji Oriomi Hamzat kú. Àwọn tálákà la máa jìyà ẹ̀. Ẹ má má jẹ́ kí nǹkan ṣe mánu yìí. Ṣẹ́rí Alhaji Oriomi Hamzat. Mo mọ̀ wọ́n pé wọ́n lálàájì, kò yẹ kí n máa pè wọ́n lálàájì torí wọn kì í ṣàlájì. Táwọn kan tún fúnra wọn bá mọ̀ nǹkan tó ń pè lálàájì wọn ní pé ra wọn bẹ́ẹ̀. Kò yẹ kí n máa pè bẹ́ẹ̀ kẹ́ lè mọ ẹni tí ó bá dàgbé bí àmọ́ ń larúkọ mọ́ wọn lórí dádì mi náà ni wọ́n. Mo láìkì wọn gan. Oriomi Hamzat 1, Agbala Gabriel 2, Olóyè Sunday Igboho 3, Bàbá Bánjí Akíntóyè 4, àtàwọn bẹ́tà people kan tí mi ò lè máa mọ̀ torí àwọn èèyàn gidi náà wà. Silent or no silent, fans, followers, àwọn èèyàn gidi wà tínú wọn mọ́ tó ń wà òkè. Bó ṣe rí àwọn gbogbo àwọn tó bá ti ń jà fún mẹ̀kúnnù, ẹ̀yin mẹ̀kúnnù ẹ má má jọ ń kú, ẹ má má jẹ́ kí nǹkan ṣe wọ́n, ìyà á máa jẹ yín. Ṣé rírú àwa yìí tí nǹkan kan bá ṣe àwọn pípù tí mo dárúkọ yẹn, ẹ jẹ́ máa gbàdúrà kẹ́mi wọ́n gùn. Tẹ́ni tá ń ṣó nǹkan kékeré bá ṣe wọ́n, tí n bá gbé mọ́tò sójú títí tí n bá rí tálákà tó fẹ́ tọrọ owó máa gbà ni o. Kẹ́ lè máa mọ̀ bí tẹ́ máa sún àwa kan tá máa dájú dé. Tẹ́ bá ti ń fojú aláàánú gungi, tẹ́ bá ti ń sọ wípé àwọn aláàánú ò kì í ṣèyàn gidi, tẹ́ bá ti ń wà láàánú yín àṣemúgùn, tẹ́ bá ti ń wà láàánú yín bí ọ̀dẹ̀, tẹ́ bá ti ń wà láàánú yín bí ìpórí ẹ̀ ò pé, ṣe ra àwọn tó ń ṣe aláàánú nínú ayé yẹn, ẹ fi àdìmọ́ páwà wọn sí ni o, wọ́n máa wá ya wèrè bí. Èmi ò mọ̀ bí aláàánú ni mí ni ò yẹ kí n kára wọn mọ́, mi kára mi mọ́ àwọn màláìkà generation tiwa tọ́lọ́run rán sí àwa, àwọn ní sẹ́ẹ̀tì àwọn yẹn, èèyàn ò lè ṣe kó má jẹ́ ń bẹ̀. So ẹ gbàgbé fucking story, èmi ò mọ̀ pa gbogbo yẹn, èmi ò kí ń wá ṣìṣe èèyàn. Téèyàn bá ti náà ká sọmọ ẹnì kejì ní ti dáadáa ẹni rere ni o. Ẹ gbàgbé tìtì, ẹ gbàgbé fọkafọka, ẹ gbàgbé tọkítọkí, ẹ gbàgbé yẹn ṣèbí ìdèdú, mi ìfẹ́ gbọ́ yẹn torí Ọlọ́run. Má wá make a complain lọ́dọ̀ mi, way forward ni kò jẹ́ kájọ wá, tó bá ti jẹ́ kájọ wá way forward ẹ̀ shift, jẹ́ kí mi kọjá ń tèmi. Tó bá dẹ̀ yẹ kí n kọjá máa gbé jígà máa làmọ́ ẹ látẹ̀yìn torí máa kọjá ń tèmi èèyàn kan kí n dírò èmi lọ́nà, mo gíran gan. Kò yé, mo gíran, mo tútù sọ lẹ́ẹ̀kan sí pé mo gíran gan. Ibi tí n bá fẹ́ gbà kò sí alájà ẹni tó máa ní kí n má kọjá. Ọmọ second wife ní mi kẹ́lẹ̀ mọ̀ nǹkan tójú mi ti là kọjá, kẹ́lẹ̀ mọ̀ nǹkan tó jẹ́ kí n dájú mo ranjú mẹ́ni bọ́ọ̀dì, mo gíran sẹ̀ nínú ayé, ẹ gbàgbé. Máa kọjá ṣáà ni. So bó ṣe jẹ́ ni, èmi ò kí ń wá ṣìṣe èèyàn, ìwọ tó bá ti ń wá ṣìṣe èèyàn, ìwọ gan tiẹ̀ ò lè dá. Kò ń ṣèpè. Ìwọ tó bá ti ń wá ṣìṣe èèyàn tó yẹ pé mistake èèyàn ló ń wá ń gbogbo ìgbà, àwọn wà lójú kan náà ni, ọmọ agbó bí ajá, pé gbogbo èèyàn máa ṣe oríire wà bá gbó bí ajá ni. Because you will still remain complaining instead of you to find your own way forward. That is why èmi kì í báyàn complain. Mi ì dẹ̀ kí ń wá ṣìṣe èèyàn, mi ì kí ń wá ṣubú ọmọ làkejì. I don't hate anybody. Even you are doing bad, I don't hate you because you can never do bad for me. Ẹ rí mi ni. Lásán ni mo pélé jọ ni. Tí n bá gbọ́ pé mo ti lọ dí ẹ̀rọ ọfà mo ti mú, mo ti lọ di àgbà túwọ́ mo ti mú, kò sí nǹkan kan tí mi lè bu ẹ̀ ní gbogbo nǹkan tó wà níbí, àní mo gíránṣẹ́. So ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀. Òye, irú àwa, inú wa mọ́ tó rọ́mọ ìṣù la wa. Àwa kì í ní ẹ̀tanú burúkú sọ́mọ làkejì. Ẹ má jẹ́ kí Hamzat ó kú o. Ẹ̀yin tálákà tẹ́ ẹ̀rí lé gbé lẹ́jìyà ẹ̀ o. Ẹ share program yìí fáwọn ìyá lọ́jà, àwọn ìyá tó ń tẹ̀lé wọn kiri. Ẹ máa múra ìjà sílẹ̀, àwọn ọmọ kan gbogbo ràgà rége yẹn ọ̀gá, ìwọ tó rò ń jẹjẹ tó ní kẹ́nìkan máa múra ìjà sílẹ̀, ojú ẹ̀ á bó. Aláàánú ẹ, ó fẹ́ sọ̀kò fún. Mi rò pé ẹ̀yin àwọn tó pa ògo ìdílé wọn lánàá, tó rò pé ọmọ tí wọn táwọn bí máa gòkè, ìyà ló padà jẹ wọ́n kú. Ó jẹ́ má jẹ́ kó gbò, ó lè jẹ́ ọmọ second wife ẹ lògo ìdílé yín, ó lè jẹ́ ọmọ third wife ẹ lògo ìdílé yín. Ìwọ tó bá ìyàwó kan lé torí pé first ìyàwó tó bá ń lé ògo ìdílé lónìí, má wulẹ̀ pa. Àtìgbà tó ti pa Mohbad kò sẹ́ni tó máa dún lé wọn o. Kò sẹ́ni tó lè dún mọ́ ẹgbàgbé bó ṣe ṣẹlẹ̀ tó láwa gan ready àti listing. A kàn máa view status ni. Life is very soft. Máa gbàdúrà ká láàánú ẹ̀ máa kú, gbogbo ẹ̀yin aláàánú mi.
àtẹ̀yin tẹ́ jẹ́ business person mi, tẹ́ jẹ́ marketer mi, tẹ́ jẹ́ friend mi, kódà tó fi dórí ẹ̀yin àbúrò mi tẹ́ nífẹ̀ẹ́ mi tájọ wà, Ọlọ́run ẹlẹ́dàgbọ́ ikú kò ní pa yín, ẹ̀ ní sórí burúkú bẹ́ẹ̀ ṣe wà yẹn. Because ẹ wá o, èmi ò lè tafa ìbànújẹ́ sáláàánú tó bá ṣe ń exist èmi náà máa exist o, nǹkan tá ṣe ní ṣe ra ẹ̀ tí ò fi mọ̀ nìyẹn o. Sáláàánú ẹ̀ ò bá ti exist mọ́ wo, ìwọ gan ò lè exist mọ́ wo, ẹ jẹ́ kí n tú àṣírí kan, àìmọye owó nídìí ajé. Saheed long time, mo fẹ́ fún ẹ ní nǹkan ni, kíní kan, ẹ bò mí láṣìírí, èmi náà wá lọ́ọ̀dẹ ajé, lágbájá tó bò mí láṣìírí yìí o, ẹ gbọ́dọ̀ tú láṣìírí láéláé kó máa ga ni. Kó dẹ́ẹ̀dì ni sódà àtàtú lè rí mi fún mi lọ́jọ́ mi, ibi tèmi gbọ́gbọ́n tèmi sí nìyẹn. Mi ò kí ń gbọ́gbọ́n kéèyàn ṣubú, mi ò gbọ́gbọ́n kéèyàn wálẹ̀, ẹlẹ́dàá mi kò ní jẹ́. Ire o. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀n ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀n fulfilment? What drive ẹ̀wọ̀n ní tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV, driving you around the world.